manifestment Sotunde. Àpèsè ọ̀la o. Àdálá ní àbẹ̀ ògùn kíkíkí. Àgbẹ̀tì ilé kan lọ́dún ẹja bá dúpẹ́. Àlùkò tí ilé kan lọ́dún ẹja yọ̀ gábáyọ̀ ṣẹ̀ṣẹ̀. Torí bó dídá rẹ̀ bá lé kan lọ́dún àṣekò ní yẹ̀bẹ̀yẹ̀bẹ̀. Aláàjì Jíbla mi ní ọlọ́ládé àgbẹ̀tì o. Bàbá olóyè rẹpẹtẹ. Onílẹ̀ ayẹyẹ ọjọ́ mi rẹ̀ tó tún lè kàn lọ́dún láyé. Happy birthday to you. Many happy returns. Ara pápá la bẹ́tùn ibi gíga la abẹ́kùn kọ̀ pẹ́ láyé. Wẹ́rẹ́ wẹ́rẹ́ lọ́jọ́ mọ́ndún ẹ̀ lọ́dún dúpẹ́ ọdúnjọ́. Àpèsè ọ̀la o. Tọ́ba dọ̀dọ̀ orógbó dandan ní nkóró gbogbo. Tọ́ba dọ̀dọ̀ omi àbàrùn dànù. Ṣìfọ́ lọ́ládé Lámídì o. Èdìdì ǹdá ogójì rókò ara lolúwẹ̀rẹ̀ fi sàn. Máyégún ara dẹ̀mí o. Olúyọ̀lé máa jòrò sùn Sótúndé. Ìbà lójú òkun ọmọ agbọ́sásá máa sá Sótúndé o. Agbọ́yàrá màmá ìyá òkè. Gúlúsù ń gbó tí bàbá yìí ti bọ̀ sábà ní gbósùrù tí bàbá yìí ti ń bọ̀ lókun. Ńbalógun àdínì ní gbogbo àjà. Ǹsọ̀ràn ti gbé olókun ọ̀nkárẹ́ òrìṣà bàrí ọ̀kọjà. Aláta ọ̀gámọ́ wẹ́tọ́ manifestment. Ilé ẹ̀yìn ò ní dojúrú níbi kátàlẹ̀ kátàlẹ̀. Ọ̀gá ní káwùjá láàrin òkúta. Òní ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ kíkú má pa ẹ́ fún wa láyéláyé. Ẹni ní múni mọ́ni ènìyàn ní múni mọ́ni ẹ̀. Ń bá gábà bá faratilẹ̀ àfaratilẹ̀. Ambassador Olúwabábísí Ahmed Ọ̀kẹ́ ọmọ ìyá lóde apá ògbósọ̀sẹ̀. Àbúrò rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ìmùlẹ̀. Aláṣẹ Ọbalẹ́ndé Suya Sport ní Casablanca ní Morocco. Ńlọ ní Kẹ́mi Àgàrègbò àtàfẹ́rẹ́ ògùn kápá ọ̀pọ̀ gàṣọ fún ẹ̀ ń gbé. Ìgúnnú gòkè bá kúkú máa kúkú rèwéréwé. Akínkó dìdìmọ̀dẹ̀ òdìdìmọ̀dẹ̀ kú ìrọ́jú nínú ayé o. Àpèsè ọ̀la o. Aláta ọ̀gámọ́ wẹ́tọ́ manifestment. Òní ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ kíkú má pa ẹ́ fún wa láyéláyé.